àpò ìyá tipátipá kò sẹ́ni tí fẹ́ kú o òjijì náà ní gbé o. Allah. ìgbà tí mo láǹfààní àti lọ sí ọsítù pẹ̀lú Ògògó. kódà bẹ́ẹ̀ fi sọ gbogbo ní kò mọ́. wà láàyè àwọn ẹlòmíì ọmọ yìí. béèyàn níràwọ̀ láyé béèyàn wọ́n mọ èèyàn láyé. La ilaha illallah. yuhibbuna al-hayata wa yansawna al-mawta. ẹlẹ́ẹ̀kejì gbogbo aláfẹ́ràn ká máa gbé ayé ìgbádùn. a sì kàkà gbogbo ìgbádùn ayé la fẹ́ wa yansawna al-mawta. go slow a sì gbàgbé bá padà fún. abọ́ lórí kí o shajaratul khuldi orúkọ ogun alówà mẹ́wọ́ ìjọ tó bá ti jáde láyé tó bá ti kú 40 days ó náà ò lè má sí lágbájá yìí tó bá di 40 ọjọ́ yóò kó lè ayé ló kọ́ rẹ̀ ó ti jábọ́ lórí igi òun ò dẹ̀ ní mọ̀ ó kó gbàdá wa ń ṣàdúrà yẹn à ń ṣàdúrà nígbà tó tó táìmù kan à ń bi Ọlọ́run pé Ọlọ́run jọ̀ọ́ bá wa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí ọjọ́ tó le jù láyé òun ni last day. Allah. ìyẹn lè ṣì sọ. Allahu Akbar. ìyẹn lè ṣì wí. sickness àìsàn ó lè mú yẹn ṣe tọ́lọ́hún fẹ́. iná tó burú jù láyé òun láìsàn ẹ gbàgbé cancer àìsàn bẹ lọ́dọ̀ Ọlọ́run púpọ̀ ikú níwájú mi. Allah. وقد أتوا بطبيب يعالجني àti ààrẹ wa lé ààrẹ yẹn nira wọ́n lé àtàwọn nínú ìní wọ́n lé wa gbogbo ní ẹ̀wọ̀n sáré káàkiri wọ́n lọ ń gbé àwọn dọ́kítọ̀ wa àwọn specialist ẹ̀ wọ́n ń gbé wọn wá. يعالجني jáde kí ẹ̀ ti bẹ̀rẹ̀ mi là kí lè má bàa lọ. yóò ní mo fẹ́ máa ná títí àwọn ọmọ mi ò fi dàgbà wọ́n fi darúgbó kọ́mọ ọmọ mi ò fi dàgbà kọ́mọ ọmọ mi ò fi dàgbà yóò fi wá bá mi gbogbo nílé àjò tí mo ń lọ. سفري بعيد وزادي لا يبلغني وقوتي ضعفت والموت يطلبني. wọ́n ní kó wọ́n fi gbọ́ òfà gbogbo ẹ̀yin fámìlì mi. bàtà tí o bá kọ́ọ̀sì bá lẹ̀lẹ́ rẹ̀ àwọn kan tó múra wa ẹ já gbé travel out visa jáde láti gbé lọ amákòwò àti lọ́wọ́ bá ti sábàrà tí ó fi rìnrìn àjò gbogbo oògùn tán fún gbogbo abẹ́rẹ́ tán fún parí òṣìṣẹ́ mọ́. وجاءني رجل منهم فجر ẹ ṣàlùwàlá fún àwọn ṣàlùwàlá fún gbogbo. gbogbo tó ṣàlùwàlá fún ara rẹ̀ tẹ́lẹ̀. gbogbo tó ń wẹ̀ fún ara rẹ̀ tẹ́lẹ̀. àwa ti gbé àwa ń wẹ̀ fún. muslim zalazan ẹ̀mẹ̀ta láwẹ̀ òkú àwọn kálẹ̀ ẹ̀mẹ̀rin ni àwọn kálẹ̀ márùn-ún ni àwa bẹ̀rẹ̀ sí ní wẹ̀. àwa wẹ̀ tán àwa faṣọ sí i lára. وَالْبَسُونِي ثِيَابًا لَا كِمَامَ لَهَا. وَالْبَسُونِي gbogbo ní kí ló dé وَالْبَسُونِي ثِيَابًا لَا كِمَامَ لَهَا. aṣọ tẹ́ ẹ fẹ́ dàbò mi lára yìí aṣọ tí ò lápò ni. aṣọ ni mo wọ̀ yìí abilárí aṣọ ni wọ̀ yẹn bàbá kàkà aṣọ ni wọ̀ yẹn àkóńbẹ́lẹ́ ní gbogbo ara yìí tó bá wù wá a lè fi fóònù sápò tó bá wù wá a lè fowó sápò amasọ ta dàbò gbogbo láti máa ma la aṣọ tí ò lápò. Al-Basuni thiyaba. lóde tá a fi tá a fi fa kù sí tá a fẹ́ fowó sínú ẹ̀ ní àgbóúnjẹ la fẹ́ fi sínú ẹ̀. àbí fóònù la fẹ́ fi sínú ẹ̀. ìyá. إلى بقريش إلى برحلة الشتاء والصيف وليعبد رب هذا البيت الذي أطعمه من جوع وآمنه من خوف آمين. ní iṣẹ́ àdúrà tí a wá ṣe lọ́jọ́ kẹta adẹ̀ tí ṣe wá sí sàárà lókun ẹni ọlọ́run bá mú wá ní ọ̀dà ni o. lẹ́ẹ̀mọ̀ dín àkàrà lẹ́ẹ̀mọ̀ dá sórí bẹ́ẹ̀dì lẹ́ẹ̀mọ̀ dá sẹ́nu ọ̀nà orí bí òkùnkùn bá wá jákàrà irọ́ ni o. ẹ má jẹ́ kẹ́ni kankan kó wá gbé ìgbékúgbé kan Islam àdínú yìí sọ̀rọ̀ ẹ̀sìn tó rọrùn ni o.
ẹ gbọ́dọ̀ gé èékánná ẹ gbọ́dọ̀ gé èékánná ẹsẹ̀ ẹ gbọ́dọ̀ irọ́ ni o. tó bá jásí pé iṣẹ́ ìjọba lẹ̀ ń ṣe gan ẹ ń ṣiṣẹ́ ní báńkì ó dẹ̀ jẹ́ṣẹ́ ìjọba tẹ́ẹ̀dẹ̀ lọ́nà míì tẹ́ẹ̀fì fún àwọn ọmọ báwo bá ti tábà ti fún yín jọ́mọ́ ìjọba ẹ̀ta níbi iṣẹ́ yín pé fi mọ́nà ọkọ ẹ wọn náà ẹ̀ bàbá kan mi sí ẹ̀kú ni wọn ní kí n lóṣù mẹ́rin àtọ́jọ́ mẹ́wàá lọ́lẹ̀ wọ́n gbaṣẹ́ lọ́wọ́ rẹ o wọ́n gbaṣẹ́ lọ́wọ́ ẹ o.